وأسأل الله تبارك وتعالى بأسمائه الحسنى وصفاته المثلى أن يعفو عنا وأن يغفر لنا وأن يرحمنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. نصيحة لوجه الله، أكثر من هذا الدعاء: اللهم إنك عفو تحب العفو فاعف عنه. أكثر في العشر من هذا الدعاء العظيم، وإن شاء الله سترى خيرا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني إذن لك إلي كتاديني أوجوجي نمبر 37 لاتينو تيرا شهر رمضان آداب وأحكام في الشيخ إمام ابن علي الأثري حفظه الله تعالى. أفاني المسألة الثالثة، وأشواني إبيان والأمر الأحكام المتعلقة بقضاء صيام شهر رمضان، أو إداجة رما سيسا وشو رمضان برا. أفاني المسألة الثالثة، الأمر لكتا نبه من أخر القضاء لعذر حتى أدركه رمضان آخر. يعني كان تيو بالله سيسا رمضان sísan ó lọ lára títí tí Ramadan mi fi wá wọlé bá. Ó lọ lára li udhrin pẹ̀lú excuse, ó ní excuse lórí rẹ̀, bóyá ó ṣàárẹ̀ ni, bóyá àárẹ̀ rẹ̀ continue tí Ramadan mi fi dé, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àfáàní falaysa alayhi ghayru al-qada', kò sí nǹkan kan tó jẹ́ ọ̀ranyàn lórí rẹ̀ ju pé kó san àwọn àwẹ̀ tó já yẹn, Ramadan tó já yẹn, kó san padà nìkan iná ló jẹ́ ọ̀ranyàn lórí rẹ̀. Kó san padà nìkan ló jẹ́ ọ̀ranyàn ní orí rẹ̀. wọ́n ní wa hadha bittifaqi al-madhahib al-arba'a, eléyìí pẹ̀lú àpẹnupọ̀ gbogbo àwọn madhahibu mẹ́rẹ̀ẹ̀rin iná ni. So gbogbo wọn ẹnu wọn kò lórí eléyìí. wọ́n ní wa ma'na dhalik, ìtumọ̀ eléyìí ni pé anna man kana maridan mathala, wọ́n ní pé ẹni tó bá sick lápèjúwe, wa lam yatamakkan min al-qada'i bisababi istimrari maradihi, tí ò wá rọrùn fún láti san ààwẹ̀ tó já padà látara pé àìsàn rẹ̀ ó continue, hatta dakhala alayhi Ramadan akhar, títí tí Ramadan mi fi wá wọlé bá. fa innahu idha tayassara lahu al-qada'u ba'da dhalik, wọ́n ní irú ẹni báyìí tó bá rọrùn fún láti san ààwẹ̀ yìí padà lẹ́yìn Ramadan ilé tó tún wọlé, wọ́n ní fa innahu la yajibu alayhi ghayru al-qada'i faqat. So kò sí nǹkan kan tó jẹ́ ọ̀ranyàn lórí rẹ̀ ju pé kó san Ramadan ilé tó já yẹn lásán, kó san padà ni. قال ابن مفلح في الفروع، ابن المفلح رحمه الله إنه أئمة الحنابلة، إنه تلاميذ شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى. ابن تيمية رحمه الله تعالى أما قوي أفاي أما قويني أما سيكوي أنت مفلح ولست ابن مفلح. وكان مفلح وكان
wọ́n ní Muflih wà ló jèrè. So ó kì í ṣe Ibn Muflih. So wọ́n sọ nínú tírà àwọn al-Furu' òun ni khulasa madhhab al-Hanbali. khulasatu al-madhhab al-Hanbali الصمري مذهب الإمام أحمد رحمه الله تعالى في مذهب حنابلة. so òun ni tírà al-Furu' yìí. afáwọn sọnù tírà yìí pé ومن دام عذره بين الرمضانين ومن دام عذره بين الرمضانين ẹni tí excuse ẹ̀ tó bá ń tẹ̀síwájú láàrin Ramadan méjì. so ó sì kí láàrin Ramadan méjì, nǹkan kan ṣe láàrin Ramadan méjì, láàrin Ramadan ilé tí mi fi wọlé, falam yaqdi, tí ó wá tí san Ramadan tó síwájú, tí ó ti san tó já ń bẹ̀. thumma zala, so ìgbà tí Ramadan wá wọlé àbí Ramadan tiẹ̀ ti súnmọ́ díẹ̀ lókun tí udhuru rẹ̀ wá fi ṣe kí n tó wá fi lọ, excuse tó níyẹn ó fi yẹ, ó fi kúrò ń bẹ̀. sọ́ọ́mà ṣahara alladhi adrakahu, yóò gba àwẹ̀ tí ó wọlé yẹn, oṣù Ramadan tó wọlé dé yẹn yóò kọ́ gbà náà. thumma qada ma fatahu, lẹ́yìn náà yóò wá san eléyìí tó bọ́mọ lọ́wọ́ nínú Ramadan tó rí kọjá. wala yut'im, kò sì ní fún yàn lóúnjẹ, kò ní bọ́yàn, kò ní bọ́yàn. so eléyìí ni ọ̀rọ̀ Ibn Muflih rahimahullah ta'ala. afáàní fa in dama bihi al-udhru, tí excuse yìí tó bá wá tẹ̀síwájú tó tún wá pẹ̀lú rẹ̀ náà, ó ń ṣàárẹ̀ náà, falam yatamakkan mina as-sawmi hatta mat, tí ò wá lè gba àwẹ̀ títí tó fi kú, fala shay'a alayhi, kò sí kankan lọ́rùn rẹ̀ o. wala yusamu anhu, wọn sì ní gbààwẹ̀ fún, wọn ní bá gbààwẹ̀ rẹ̀ pé ọdún tó lọ bàbá wo gbààwẹ̀, so nísìnyí báyìí wọ́n yìí ti kú, àbí ọmọ wa lágbájá, àbí èèyàn wa lágbájá, àbọ́kọ ìyàwó, so kò gbààwẹ̀ lọ́dún tó lọ nítorí àìsàn tí wàá kú nísìnyí, afẹ́ bá gbààwẹ̀ rẹ̀ rárá o. wala yut'amu anhu, a sì ní fún yà ló ń jẹ nítorí rẹ̀ láti fi san ààwẹ̀ rẹ̀ àbí láti fi dí ààwẹ̀ rẹ̀ tí ó gbà. afáàní qala ibn Qudamata fi al-Mughni, ibn Qudama al-Hanbali rahimahullah al-Maqdisi rahimahullah ta'ala, nínú tírà àwọn al-Mughni, wọ́n ní man mata wa alayhi siyamu Ramadan, ẹni tó bá kú tó sì jẹ gbèsè ààwẹ̀ Ramadan, famata qabla imkani siyam, tó wá kú síwájú kó tó ní àǹfààní, kó tó rọrùn fún láti gba ààwẹ̀ yẹn, láti san padà, imma li dhiqil waqti, yálà nítorí pé àsìkò rẹ̀ fún ni láwọn nǹkan tó ń ṣe, bí ẹni tẹ́ pé ó máa ń tráfù lọ́pọ̀lọpọ̀ ni, kò ní níbí, ò ní níbí, ò ní níbí. aw li udhrin min maradin, aw li udhrin min marad, àbí látara pé ó tiẹ̀ ní excuse látara àárẹ̀. aw safarin, àbí ìrìn àjò. aw ajzin ani sawm, àbí ó tiẹ̀ kágara, kò ní okun tó fi lè gbààwẹ̀. fahadha la shay'a alayhi min qawli akthari ahli al-ilm, wọ́n ní rẹ̀ ní báyìí o, kò sí nǹkan kan lọ́rùn rẹ̀, kò sí nǹkan kan tó fẹ́ san lórí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀, yẹn pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ iná ilé, wọ́n túmọ̀ sí pé kí aláwọn olùmọ̀ tí wọ́n sọ nǹkan mí náà, aláwọn olùmọ̀ tí wọ́n sọ nǹkan mí. afáàní wal khulasa, ilé tó jẹ́ summary ni pé anna man aftara li udhrin, onípẹ́ tó bá túnu tó jáwẹ̀ látara excuse kan, wastamarra bihi al-udhr, tí excuse yìí tó tún wá ṣe kí ó continue pẹ̀lú rẹ̀, tí nǹkan yóò filẹ̀, falaysa alayhi ghayru al-qada, kò sí nǹkan kan tó jọ́nà lórí rẹ̀ ju pé kó san ààwẹ̀ náà lọ. wa annahu, àti wípé in istamarra ma'ahu hadha al-udhru hatta mat, tí excuse tó ní tó bá sì tẹ̀síwájú pẹ̀lú rẹ̀, tó wà pẹ̀lú rẹ̀ títí tẹ́ni yìí fi kú, fala shay'a alayhi, kò sí nǹkan kan lọ́rùn rẹ̀, wala yalzamu as-siyamu anhu wala al-it'am, èyí ṣe dandan, kò jọ́nà lórí wa ká gbààwẹ̀ fún àbí ká bọ́ọ̀yàn fún nítorí rẹ̀ pé ẹni yìí ó jáwẹ̀ ọdún báyìí, afẹ́ bá san lẹ́yìn ìgbà tó ti kú, àbí afẹ́ bá ṣe kí ni, afẹ́ bọ́ àwọn èèyàn fún, so látara pé ẹni yìí ti kú, so li'annahu lam yaqa' minhu tafritun, torí pé tafrit ò ṣẹlẹ̀ látọwọ́ rẹ̀, ìfọwọ́ yẹpẹrẹ mú nǹkan yìí kò ṣẹlẹ̀ látọwọ́ rẹ̀,
ó ní excuse ni, yàtọ̀ sẹ́ni tó pé ó sick tẹ́lẹ̀, ó sì ti ṣe kíni, ó ti lálàáfíà, ó wá fàwẹ̀ yẹn lẹ̀ kò san padà tí Ramadan ṣe dé, àbí kò san padà tí tó fi kú. So ọ̀tọ̀ ni irú èèyàn báyìí. àfáwa ni wa hadha bi khilafi man kana alayhi ayyamun min Ramadan. Eléyìí yàtọ̀ sẹ́ni tó pé ó jẹ àwọn àwẹ̀ ọjọ́ kan nínú oṣù Ramadan, fatahawana fi qada'iha, ó wá ṣe ó fọwọ́ yẹpẹrẹ mú sísan ààwẹ̀ náà padà hatta dakhala alayhi Ramadan akhar, títí tí Ramadan mi fi wọlé bá lórí rẹ̀. Fayajibu alayhi amran, nǹkan méjì ló jẹ́ ọ̀ranyàn fún rẹ̀ ní báyìí, ní irú condition báyìí. irú yẹn báyìí nǹkan méjì ni ó jẹ́ ọ̀ranyàn fún. Alákọ̀ọ́kọ́ ni wujubul qada, jíjẹ́ ọ̀ranyàn sísan ààwẹ̀ náà padà. Ẹlẹ́ẹ̀kejì ni an yut'ima ma'al qada'i an kulli yawmin miskina, ó bọ́ọ̀yàn pẹ̀lú pé yóò san ààwẹ̀ náà padà, yóò tún máa bọ́ àwọn èèyàn di gbogbo àwọn ọjọ́ tí yóò fi san ààwẹ̀ padà yẹn. Bóyá ààwẹ̀ 15 ló já, Ramadan mi wá wọlé kò tíì san, pẹ̀lú pé òun ló ṣe àìṣe, òun ló fọwọ́ yẹpẹrẹ mú. So irú ẹni báyìí ńkọ́, yóò bọ́ọ̀yàn, yóò yìí tún san ààwẹ̀ náà padà, yóò bọ́ọ̀yàn 15, yóò san ààwẹ̀ 15 padà tí wọ́n sọ iná ilé. Ó tilẹ̀ jẹ́ pé Al-Imam Shawkani alayhi rahmatullah, àwọn ní ma kana Allahu liyuharrima alayna ar-riba wa ya'khudhahu minna. ما كان الله ليحرم علينا الربا ويأخذه منا. ní kò tọ́ fún Allah subhanahu wa ta'ala, àti Allah subhanahu wa ta'ala tí ó sì ní ṣe ni kó wá ṣe rìbá léèwọ̀ fún wa kó tó wá máa gbà lọ́wọ́ wa, kó ṣe rìbá léèwọ̀ fún wa kó tó wá máa gba rìbá lọ́wọ́ wa. nípa àwọn kàǹkàn yìí kún pé a fẹ́ gba ẹ̀san èlé iná nìyẹn. wọ́n kà kún pé ẹ̀san èlé iná ni èlé. So torí ẹ̀ alqawlu thani, ọ̀rọ̀ ẹlẹ́kejì níbi lórí mas'ala yìí nípa pé ẹni yìí wujubul qada'i lásán, yóò san ọjọ́ náà padà hinan. So yóò san àwọn ọjọ́ yẹn padà lásán, láì ní ṣe kí ni, láì ní jẹ́ pé nǹkan míì tún jẹ́ ọ̀ranyàn lórí rẹ̀ gẹ́gẹ́ bí bíbọ́yàn. So òun ni eléyìí tó fi ń lálàáfíà. So mo lè pé àfáà níbi àwọn kó àwọn ẹ̀rí wá, wọ́n kó àwọn nǹkan kan wá, ṣùgbọ́n eléyìí tó fi ń lálàáfíà jù nínú àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀, so òun náà ni pé kí ni, ẹni tí ó bá tàháwá nànà tó fọwọ́ yẹpẹrẹ mú Ramadan títí tí ó tó fọwọ́ yẹpẹrẹ mú àwẹ̀ tó jẹ títí tí Ramadan mi fi wọlé, so ìrọ̀ ẹni bẹ́ẹ̀ ńkọ́ kò sí nǹkan kan tí ó ṣe ju pé kó san àwọn ọjọ́ yẹn lọ. afáàní wal qawlu bi wujubil it'ami ma'al qada'i huwa qawlu al-imami مالك والشافعي وأحمد وإسحاق ابن راهوية، وبه قال مجاهد وسعيد بن جبير. wọ́n ní ọ̀rọ̀ tá a sọ yìí nípa pé ẹni yìí ọ̀ranyàn ní lórí rẹ̀ ó bọ́ọ̀yàn pẹ̀lú pé kó san àwẹ̀, pẹ̀lú pé yóò san àwẹ̀ náà padà yìí, òun ni ọ̀rọ̀ àwọn tí a fa kàyí alimam Malik, Shafi'i, alimam Ahmad, Ishaq ibn Rahuya. bákan náà òun náà ni ọ̀rọ̀ Mujahid àti Sa'id ibn Jubair. afáàní wa huwa qawlu Abi Hurayrata, òun náà sì lọ́rọ̀ Abu Hurayra wa ibn Umar àti ibn Umar wa ibn Abbas àti ibn Abbas radiyallahu anhum. afáàní qala Yahya ibn Aktham, Yahya ibn Aktham ó ní pé ọ̀rọ̀ yìí ni عن 6 من صحابة رسول الله صلى الله عليه وسلم، ولا تدعوا مفح إن صحابة النبي صلى الله عليه وسلم وليس لهم مخالف، بسنة كتي ويقع ولودي له. أفاني تنبيه أكيسي ونبي من أخر القضاء عدة سنين، إن كان تبالو سيسا ولا رفون أقبل أدون، فإنه لا يلزم أكثر من فدية واحدة عن كل يوم. wọ́n pèrò ẹni bẹ́ẹ̀ ńkọ́, àrí pé àfa àwọn ti fi rinlẹ̀ pé ẹni tó bá lọ́ Ramadan kan lára tí ó gbà á
ó sì wá lálàáfíà, gbogbo excuse tó ní ó ti kúrò, kò wá gbà yìí tí Ramadan mi fi wọlé, so irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ fídíà kan péré iná ni ó san kí ẹ náà wọ́n ní pé irú ẹni yìí ó wá lọ́ Ramadan yìí lára fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, bóyá ọdún tó lọ lápèjúwe kò gbà, kò tí ì san padà, ọdún yìí fi wọlé kò san, Ramadan tó bọ̀ tó wọlé kò tún ti san eléyìí tó jẹ lọ́dún tó lọ, Ramadan mi fi wọlé kò yí sì san eléyìí tó jẹ lọ́dún tó lọ yìí. So a rí i pé wọ́n sọ pé irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ yóò gbààwẹ̀ náà padà, ọdún tó lọ yẹn yóò san padà, bóyá gbogbo ẹ̀ ní, bóyá 15 ní, bóyá 12 ní, yóò san gbogbo ẹ̀ padà pẹ̀lú pé yóò tó bọ́ọ̀yàn dí àwọn ọjọ́ yẹn gangan. So wọ́n á sọ níbi pé fídíà bí bọ́ọ̀yàn tá a sọ pé yóò ṣe yẹn kì í ṣe pé bóyá yóò bọ́ọ̀yàn pé ó ti pọ́dún mẹ́ta tí ó ti san àwẹ̀ yìí, so 15 tó já yẹn times 3 ní wàá san, àbí 30 yẹn times 3 ní wàá ṣe kí ní wàá bọ́, yóò bọ́ọ̀yàn 15 times 3 àbí 30 times 3. wọ́n pé fídíò ọ̀yọ̀ kan náà ni ó wà lọ́rùn rẹ̀ fún ọjọ́ kan. wọ́n ní li anna kathrata at-ta'khiri la yazdadu biha al-wajib, torí pé kéèyàn lọ nǹkan lára fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, in tó jọ́ràn yẹn ò lè torí ẹ̀ ṣe kí ni, kò lè torí ẹ̀ lékún. ìyẹn lọ in tó jọ́ràn yẹn lára fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, in tó jọ́ràn yẹn yẹn kò ní wá torí ẹ̀ lékún, kò ní torí ẹ̀ ṣe kí ni, kò ní torí ẹ̀ lékún, àlékún ò ní torí ẹ̀ bá. wọ́n ní tamaman kama law akhara al-hajj al-wajiba sinina, wọ́n ní gẹ́gẹ́ bí kéèyàn lọ hajj tó jọ́ràn yẹn lórí èèyàn, kéèyàn lọ lára fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. lam yakun alayhi aktharu min hajjatin wahida, so kò sí kankan lọ́rùn rẹ̀ ju hajj ọ̀yọ̀ kan náà lọ, hajj ọ̀yọ̀ kan náà ni ó san padà, hajj ọ̀yọ̀ kan iná ni ó san padà. سلينا فاني المسألة الرابعة، مسألة لك يعني ونبي هل يصح التطوع بالصيام لمن عليه قضاء ما وجب عليه من الصيام؟ وإن شطة ونتي أو نياوة تجه انتو لاوة تجه وجاوة رمضان، سو شطة فراني به لا تقباوة نافلة. أنا مثال ذلك أكوجو إليني بي شخص عليه قضاء أيام من رمضان، يعني كاني أني بسي أهواجو كان لانو رمضان، أو عليه صيام كان قد نذره على نفسه، أبو تلاوي نذر أو إجاجة لوري أتي شي نذر أتي إجاجة بي الله سبحانه وتعالى ومعقبه بايفه، أو عليه صيام 3 أيام كفارة يمين، أبو تيانيا ويوجمتا تيشي أو كفارة اليمين ونلانو. وجاء يوم عرفة، وجاء عرفة وادي، أو يوم عاشوراء، بجا عاشوراء، أو أراد أن يصوم أيام البيض، أبو تيفقبا أيام البيض، أو أن يصوم الاثنين، أو أن يصوم الاثنين والخميس، وتفقبا الاثنين أتي الخميس. فهل يجوز له تأخير القضاء ويصوم هذه الأيام؟ جطف هو الله القضاء كل لارا وأقبع وأجي شوطف. أفاني والجواب يسير نبي لا يصح له التطوع بالصيام قبل قضاء ما عليه من الصيام الواجب. قطاء كي يقبع ونافلة síwájú kí ẹ tó gba àwẹ̀ eléyìí tó jọ́ràn èèyàn lórí èèyàn. wọ́n ní wa yadullu li dhalik, n tó ń tọ́ka sílẹ̀ tó ń jẹ́rìí fún. òun náà ni ma akhrajahu Abdurrazzaq bi sanadin sahih, ní tí Abdurrazzaq as-San'ani tí wọ́n gbé jáde nínú musannaf wọn pẹ̀lú sanad tó lálàáfíà. an Abi Hurayrata radiyallahu anhu, látọ̀dọ̀ Abu Hurayra yẹn Allahu kó máa bá pé annahu atahu rajul, pípa arákùnrin kan wá bá. arákùnrin yìí alayhi qada'u ayyamin min Ramadan, ó ní àwẹ̀ Ramadan lọ́rùn tó jẹ. wastaftahu, wá béèrè fatwa lọ́dọ̀ rẹ̀, ó béèrè lọ́wọ́ rẹ̀ pé hal yajuzu lahu siyamu 9 min dhil hijja, jọ́tọ́ fún mi kí n gba àwẹ̀ 9 ìbẹ̀rẹ̀ dhul hijja. sọ́kẹ́ bá ṣe mọ̀ pé al-ayyamu at-9 nínú oṣù dhil hijja
so àwọn ọjọ́ kan tó pọ̀ lóore náà ni téèyàn sì máa ń gba ààwẹ̀ rẹ̀. wọ́n ní fa'aftahu Abu Hurairah bi annahu la yajuzu lahu at-tatawwu' ma dama alayhi ayyamun min Ramadan. Abu Hurairah wá ṣe fatwa fún wa, sọ fún pé kò tọ́ fún láti gba ààwẹ̀ mẹ́sàn-án bẹ̀rẹ̀ Dhul-Hijjah yìí o, lópin ìgbà tí ó jẹ́ pé ààwẹ̀ Ramadan sì jọ́nà ààwẹ̀ Ramadan ó sì jẹ́ pé ààwẹ̀ Ramadan yìí ó yìí ṣe kí ni ó sì jẹ gbèsè rẹ̀, pé kò tọ́ fún láti gba àwọn ààwẹ̀ yìí. Ó ṣe kí ni wọ́n ní pé kó san àwọn ààwẹ̀ tó jẹ náà, èyí tí ó fi gba àwọn ààwẹ̀ yìí tí ó fi sọ pé òun gbààwẹ̀ ọjọ́ mẹ́sàn-án yìí, kó fi àwọn ọjọ́ mẹ́sàn-án kó fi dí díẹ̀ nínú Ramadan ẹ̀ tó jà. wọ́n ní faqala lahu as-sa'il, oníbèrè wa sọ fábùrọ̀ rẹ̀ pé walima, kí ló dé tí mi ò lè gba ààwẹ̀ mẹ́sàn-án yìí tó fi jẹ́ pé dandan mo gbọ́dọ̀ kó san Ramadan náà. Faqala Abu Hurairah radiyallahu anhu, Abu Hurairah sọ fún pé ibda bihaqqillah, bẹ̀rẹ̀ pẹ̀lú ìwà Allah subhanahu wa ta'ala náà. eléyìí tó jẹ́ ọ̀ràn yẹn Allah subhanahu wa ta'ala ní kọ́kọ́ fi bẹ̀rẹ̀ náà. thumma tatawwa' ba'du ma shi'ta, thumma tatawwa' ba'du ma shi'ta, lẹ́yìn náà wà lè gba náfìlà, ó lè gba àwẹ̀ náfìlà ló bá ṣe wù ẹ́. wọ́n ní fahadihi fatwa sahabiyyin fi adami mashru'iyyati at-tatawwu'i bis-siyam. so fatwa sahabi lélẹ́yìn, fatwa sahabi kan náà ilé sahaba kan lẹ́yìn lórí wípé kò tọ́ láti gba àwẹ̀ náfìlà liman alayhi qada'un, lẹ́ni tí ó jẹ gbèsè tí ó san, lẹ́ni tó jẹ gbèsè tí ó san. wọ́n ní fa in qala qa'ilun, tí ẹnìkan bá sọ pé fa inna Aishata radiyallahu anha kanat tu'akhiru qada'a Ramadana ila Sha'ban. bí àwa Aisha radiyallahu anha wọ́n máa ń lọ sísan àwẹ̀ Ramadan, wọ́n máa ń lọ lára, wọ́n máa ń lọ lára tí tó fi di oṣù Sha'ban, gẹ́gẹ́ bá ṣe kà síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tó rí kọjá. pé ààwẹ̀ Ramadan a máa wà lọ́rùn àwọn tó jẹ́ pé àwọn ò ní àǹfààní láti gbà á pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam, àyàfi ní oṣù Sha'ban làwọn tó san padà. so kí a sọ pé ìyàwó Aisha ni wọ́n máa ń lọ ààwẹ̀ Ramadan, wọ́n máa ń lọ lára tí tó fi di Sha'ban. wa min al-mustab'ad, ẹni yà máa sọ pé inú tó sì jìnnà jiddan, tó jìnnà gan ni pé an tatruka Aisha radiyallahu anha صيام يوم عرفة أو يوم عاشوراء أو أيام 9 من ذي الحجة. wọ́n ní tó sì jìnnà gan-an ni pé ká sọ pé ìyàwó Aisha wọ́n á gbé àwẹ̀ ọjọ́ àràfá lẹ̀, wọ́n ní gbàwẹ̀ lọ́jọ́ àràfá, àbí wọ́n ní gbàwẹ̀ Ashura, àbí wọ́n ní gbàwẹ̀ mẹ́sàn-án ìbẹ̀rẹ̀ Dhul Hijjah. so wọ́n ní pé tíyẹn bá sọ báyìí, wa yuqalu jawaban ala hadha, a wá sọ lésì lórí eléyìí pé wa min al-mustab'adi jiddan aydan, nínú tó fi ń jìnnà jù gan bákan náà ni pé an tatruka radiyallahu anha qada' al-wajibi wa tanshagila bil mustahabbi. nínú tó tún fi ń jìnnà gan náà ni pé kí ni a sọ pé ìyàwó Aisha yóò wá gbé sísan àwẹ̀ ọ̀ràn yẹn sísan kalẹ̀, yóò wá bí sí ara rẹ̀ tí gbígbàwẹ̀ náfìlà. thumma inna sani'a Aishata radiyallahu anha muhtamilun li ahadi amrayn. wọ́n lẹ́yìn náà ni pé ìṣesí ìyàwó Aisha yìí tí wọ́n sọ yìí ó ń kó nǹkan méjì sínú, ó ń túmọ̀ sí nǹkan méjì. al-ihtimal al-awwal, nǹkan aláwọ̀kan tó kó sínú tó ń túmọ̀ sí ni pé annaha kanat tasumu at-tatawwu'a wa tatruku qada' al-wajib. wọ́n ní pé kí ni ká sọ pé wọ́n máa ń gba àwẹ̀ náfìlà lẹ́ni tí ó fi àwẹ̀ ọ̀ràn yẹn sílẹ̀ tí ó fi di Sha'ban, gẹ́gẹ́ bọ́n sọ. al-ihtimal ath-thani, ìtumọ̀ ẹlẹ́kẹ̀jì tó kó sínú ni pé kí ni annaha ma kanat tasumu at-tatawwu'. wọ́n ní pé ká sọ pé wọn kì í gbàwẹ̀ at-tatawwu', wọn kì í gbàwẹ̀ náfìlà ara. wọ́n ní ká ní wọn kì í gbàwẹ̀ náfìlà ara. àfáàní wa hadha al-ihtimal ath-thani huwa al-aqwa. ìtumọ̀ ẹlẹ́kẹ̀jì yìí tí ọ̀rọ̀ yìí ní
tí ìṣesí ìyàwó Aisha ní òun ló fi ń lágbára jù pé wọn kì í gbààwẹ̀ tatawwu' náà wọn kì í gbààwẹ̀ náfìlà ni. wọ́n ní li anna Aisha radiyallahu anha akhbarat annaha lam takun tastati'u al-qada'a illa fi Sha'ban torí pé wọ́n sọ fún wa pé àwọn ò kí ń ní agbára wọ́n sọ bẹ́ẹ̀ pé àwọn ò kí ń lágbára láti ṣe kíni láti gba ààwẹ̀ yẹn padà láti san ààwẹ̀ Ramadan yẹn padà àfi nínú oṣù Sha'ban li ajli inshigaliha bi rasulillahi sallallahu alayhi wa sallam torí pé wọ́n bí sí ara wọn tàn nàbí sallallahu alayhi wa sallam wọ́n mójútó ànábì sallallahu alayhi wa ala alihi wa sallam. ó sì lè pé a tún lè àlè san náà pé ní àwọn tí wọ́n bá sọ pé rárá wọ́n máa ń gba àwẹ̀ náfìlà wọ́n máa ń gba àwẹ̀ náfìlà so pé wọ́n á fi wájìbù lẹ̀ wọ́n lè sọ náà pé kì í ṣe àwọn nìkan níyàwó ànábì sallallahu alayhi wa sallam wọ́n pọ̀ lẹ́nu ẹ̀ so kì í ṣe àwọn nìkan wọ́n mójútó ànábì sallallahu alayhi wa ala alihi wa sallam kì í ṣe àwọn nìkan. afáàní fahal yu'qalu ba'da dhalik tó wá bá lákàyè mu lẹ́yìn ìgbà náà an tasuma at-tatawwu' kí ìyàwó Aisha wá lọ gbààwẹ̀ kó má gbààwẹ̀ náfìlà wa hiya radiyallahu anha qad akhbarat an nafsiha annaha kanat tatruku qada' as-siyam al-wajib ila Sha'ban li ajli inshigaliha bi rasulillahi sallallahu alayhi wa sallam ṣọ́bà lákàyè mú ká sọ pé wọ́n á máa gbààwẹ̀ náfìlà tó yìí jẹ́ pé wọ́n sọ fún wa pé àwọn máa ń fi ààwẹ̀ ọ̀ràn yẹn àwọn máa ń gbé jù sílẹ̀ títí tó fi di Sha'ban látara pé àwọn mójútó ànábì sallallahu alayhi wa sallam. afáàní la shakka anna hadha ba'idun jiddan kò sí èméjì pé eléyìí ó jìn gan sí èméjì pé eléyìí ó jìn gan. afáàní wa hunaka jawabun akhar ìsinmi wa wà o ìsinmi tó wà tá a tún lè fọ̀ lórí nǹkan yẹn ni pé wàhùwà òun náà ni pé anna Aba Hurayrata radiyallahu anhu amara as-sa'ila kama sabaq bi an yabda'a bi ada'i ma wajaba alayhi. òun ni pé Abu Hurayrah ó pa ẹni tó bí ní béèrè ó pa aláṣẹ pé kó kọ́kọ́ san ní tó jọ́ràn ẹ̀ lórí rẹ̀. ni wa hadhihi al-fatwa min Abi Hurayrata radiyallahu anha muqaddamatun ala al-istidlal bi fi'li Aishata radiyallahu anha. so fatwa tábù Hurayrah ṣe yìí kankan tẹ́ pé a tì síwájú ìṣesí ìyàwó Aisha radiyallahu anha inan la siyama wa anna fi'la Aisha radiyallahu anha ghayru sarihin fi jawazi ta'khir al-qada' kama bayyantu dhalik. so wọ́n ní especially tó jẹ́ pé ìṣesí ìyàwó Aisha yìí kì í ṣe nǹkan tó clear tó wà clear cut lórí pé kí ni ó tọ́ fún yàn láti lọ sísan àwẹ̀ Ramadan láti lọ lára pẹ̀lú gbígba àwẹ̀ náfìlà. so wọ́n ní pé ìṣesí ìyàwó Aisha yìí kò ṣe kí ni kì í ṣe nǹkan tó clear tó tọ́ka sí nǹkan yìí clearly. so bí eléyìí bó ṣe rí náà ni. naam so a dúró báyìí bi idhnillahi azza wa jal láti pé mulakhasun tí àfa tí wọ́n ṣàlàyé fún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ ilé òní pé aláwọ̀kọ́ ẹni tó bá lọ Ramadan sísan àwẹ̀ Ramadan kan lára tó bá lọ lára títí tí Ramadan mi fi wọlé ṣùgbọ́n ní excuse rẹ̀ bẹ́ẹ̀ nǹkan yóò san àwẹ̀ Ramadan yẹn lásán ni ó san padà Ramadan yẹn lásán iná ni ó san padà. bákan náà tó bá kú náà tó ì jẹ́ pé àwọn méjèèjì òkè pé àwọn ni wọ́n fọ yẹpẹrẹ mú àwẹ̀ yẹn èèpá àwọn ni wọ́n fọ yẹn. so bí Allah subhanahu wa ta'ala bó ṣe qaddara nìyẹn so bí ìdájọ́ tí wọ́n ṣe rí náà lè pé kí ni wọn ò ní san ju àwẹ̀ tí wọ́n já yẹn náà lọ. so yàtọ̀ sẹ́ni tí pé òun wá lọ lára ó máa lọ lára kò sí excuse ẹ̀ka fún kò ní nǹkan kan tó di lọ́wọ́ ó máa lọ lára tí Ramadan mi fi wọlé. so àfáàní ọ̀rọ̀ ẹni báyìí nǹkan ọ̀ràn yẹn ni kó san àwọn àwẹ̀ yìí padà kó yìí tó bọ́ àwọn èèyàn dípò àwọn ọjọ́ yẹn náà. so àìsàn pé ọ̀rọ̀ ẹlẹ́kejì tí í ṣe pé kí ni ó san àwọn ọjọ́ yẹn padà lásán òun eléyìí tí ó lálàáfíà. so lẹ́yìn náà wá ní mas'ala pé ṣéyàn lè gba àwẹ̀ tatawwu'
ṣé ẹ lè gba àwẹ̀ náfìlà? Hmm? Ṣé ẹ lè gba àwẹ̀ náfìlà tó jẹ́ pé ìyẹn ní gbèsè àwẹ̀ Ramadan lọ́rùn? Àfáà ní kí nìyẹn ò lè gbà. Ní tí wọ́n fi rinlẹ̀ iná ní eléyìí. Tó lè pé àwọn àfáà lọ́rọ̀ mi lórí rẹ̀. So tó jẹ́ pé àní lè mú wá insha Allahu ta'ala. So tó bá dìgbà mí bóyá a máa ṣàlàyé àwọn eléyàn nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ mi bi'idhnillahi ta'ala. Wallahu ta'ala a'la wa a'lam. Subhanaka Allahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.